ilé-ẹjọ́ tó ga jù kó ìrònú bá àwọn aṣáájú ADC. ọjọ́ kọ̀ọ̀kan tí ilé-ẹjọ́ tó ga jù lọ nílẹ̀ wa Supreme Court bá fi ń sún ìdájọ́ lórí ẹjọ́ ta ló lẹ́gbẹ́ ADC síwájú, ọjọ́ kọ̀ọ̀kan náà ni ìrònú àti ìdààmú ọkàn gidi fi ń bá àwọn aṣáájú ẹgbẹ́ náà. bí nǹkan ti wà yìí, ó jọ pé ara ò rọ okùn ara ò rọ adìẹ ni o. ọ̀rọ̀ sì ti le débi pé ìrònú gidi ló bá àwọn aṣáájú ẹgbẹ́ náà gbogbo. ṣé ADC wà tàbí kò sí? àwọn wo sì ni aṣáájú ẹgbẹ́ náà? ohun tí wọ́n fẹ́ kí ilé-ẹjọ́ tó ga jù lọ bá wọn dá nìyẹn. bí wọn kò bá tètè dájọ́ náà kíá, gbogbo ariwo táwọn aṣáájú ADC ń pa kò ní yàtọ̀ sí iná tó rómi tó ń lérí, yóò kú pi lójijì ni o. bí Supreme Court kò bá tètè dájọ́ yìí, àwọn èèyàn náà kò lè mọbi tí wọn yóò gbà, tàbí ohun tí wọn yóò ṣe, tàbí àwọn tí wọn yóò máa pè ní adarí ẹgbẹ́ wọn. bẹ́ẹ̀ ìbò ló ti súnmọ́ yìí, àwọn INEC kò sí nítorí ẹgbẹ́ ADC dá ètò wọn dúró, àwọn ń bá kinní náà lọ ni. bí ADC kò bá sì tètè yanjú ọ̀rọ̀ ara wọn, àfàìmọ̀ kí wọ́n má já wọn sílẹ̀ nínú ètò ìdìbò yìí. ohun tí ìrònú ṣe bá àwọn àgbààgbà tí wọ́n wà nínú ẹgbẹ́ náà nìyẹn, tí àwọn náà sì ń sáká láti mọ ohun tí wọ́n lè ṣe. àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ti ń dájọ́ ìdìbò abẹ́lé wọn, ìyẹn ìbò primary, níbi tí wọn yóò ti yan ẹni tí yóò dupò ààrẹ àti àwọn ipò míì lórúkọ ẹgbẹ́ wọn. àmọ́ ADC kò tí ì mọ ibi tí wọn yóò gbé ọ̀rọ̀ náà gbà. bí wọ́n bá tilẹ̀ ní àwọn fẹ́ ṣe primary, inú fu àyàfu ni, torí ẹgbẹ́ kò tí ì fẹsẹ̀ múlẹ̀ àfi tí wọ́n bá ń tan ara wọn. òní ní ilé-ẹjọ́ tó ga jùlọ yìí ti fi ìgbẹ́jọ́ wọn sí, níbi tí ọ̀rọ̀ náà sì mú àwọn aṣáájú ẹgbẹ́ yìí lára dé. ohun tí wọ́n rò ní pé lónìí yìí náà ni wọn yóò dá ẹjọ́ náà, kò ní dọ̀la. ọjọ́ 12 oṣù kẹta tó kọjá ní àjọ tó ń ṣètò ìdìbò INEC ti gbọ́n orúkọ àwọn adarí ẹgbẹ́ náà yọ, ìyẹn David Mark, Raufu Arẹgbẹsọlá pẹ̀lú àwọn olóyè ẹgbẹ́ tó kù. àṣẹ tí ilé-ẹjọ́ pa ni wọ́n ní àwọn ń tẹ̀lé. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ló sọ pé wọn kì í ṣe olórí ẹgbẹ́ náà nítorí àríyànjiyàn tó wà láàrin àwọn adarí ẹgbẹ́ gbogbo. Nafiu Balagombe ló pe ẹjọ́ pé àwọn David Mark wá já ẹgbẹ́ gbà lọ́wọ́ àwọn ni, àwọn ò sì lè gbà fún wọn pé kí ilé-ẹjọ́ gíga Àbújá bá àwọn dá sọ̀rọ̀ náà kí wọ́n sì gba ẹgbẹ́ àwọn padà fáwọn. ẹjọ́ tí Balagombe pè nìyẹn. àmọ́ David Mark àtàwọn tó kù kò dúró kí ilé-ẹjọ́ gíga yìí dá ẹjọ́ náà. níṣẹ́ lòun sáré gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ, tó ní kí ilé-ẹjọ́ náà dájọ́ pé nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò sí ohun tó kan ilé-ẹjọ́ gíga náà, nítorí ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ni, àwọn kò sì fẹ́ kí aráàta kankan bá àwọn dá sí i. àmọ́ nígbà tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yóò dájọ́, wọ́n dá David Mark lẹ́bi. wọ́n ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti kọjá ọ̀rọ̀ abẹ́lé ẹgbẹ́ wọn, ohun tí adájọ́ tí ẹjọ́ wà níwájú ẹ̀ gbọ́dọ̀ dání. wọ́n sì pàṣẹ pé wọn kì í ṣe adarí ẹgbẹ́ náà o, kí wọ́n yà lọ jókòó jẹ́. ohun tó jẹ́ kí INEC yọ orúkọ wọn dànù nìyẹn. ohun tó sì jẹ́ kí David Mark tún gbé ọ̀rọ̀ náà lọ sí Supreme Court, ilé-ẹjọ́ tó ga jù lọ nílẹ̀ wa nìyẹn. àwọn ẹjọ́ míì tún wà lóríṣiríṣi bẹ́ẹ̀ o, nítorí ẹgbẹ́ ADC yìí ti pín sí mẹ́ta, gbogbo wọn náà ni wọ́n sì ń pe ara wọn lẹ́jọ́. ìyẹn ni ilé-ẹjọ́ tó ga jù lọ yìí ṣe ní kí wọ́n má dààmú jìnnà, àwọn yóò pa gbogbo ẹjọ́ náà pọ̀ sí ojú kan fún wọn. èyí tó túmọ̀ sí pé ẹjọ́ tí wọ́n bá dá fún wọn nílé ẹjọ́ náà ni abẹ́gẹ́, níbi tí ọ̀rọ̀ gbogbo yóò sì ti parí nìyẹn. ìyẹn làwọn David Mark ṣe ń làkàkà pé kí wọ́n tètè dájọ́ náà, ṣùgbọ́n ọkàn wọn kò balẹ̀ sí i. ọkàn wọn ò sì lè balẹ̀ torí bí ilé-ẹjọ́ tó ga jùlọ yìí bá ní Balagombe tó kọ́kọ́ pe ẹjọ́ yìí gan-an ló lẹ́gbẹ́, ìgúnnu kó fẹsẹ̀ gúngò nìyẹn o. ó kẹni tí yóò bá yọ. àwọn adájọ́ ńláńlá 5 ni wọ́n wà nídìí ẹjọ́ náà. adájọ́ Garba Muhammad ló sì ṣáájú wọn. àwọn náà sì ti fi ààyè sílẹ̀ pé kí àwọn agbẹjọ́rò àwọn èèyàn náà wá rojọ́, ìyẹn agbẹjọ́rò lọ́tún lósì. Jubrin Okutepa SAN ló dúró fún David Mark. òun sì bẹ àwọn adájọ́ nígbà tó dúró níwájú wọn pé kí wọ́n máa gbọ́ ẹjọ́ olùbárà òun, pé tiẹ̀ ní kí wọ́n ṣe, ọ̀rọ̀ ẹ̀ ní kí wọ́n fọwọ́ sí, kí wọ́n fagilé ẹjọ́ tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí dá, nítorí àwọn ilé-ẹjọ́ tó ga jùlọ yìí náà ni wọ́n ti dájọ́ kan ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 2025 pé kò sí ilé-ẹjọ́ kan tó lẹ́tọ̀ọ́ láti dá sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú
torí ìjà abẹ́lé wọn ni. àmọ́ Robert Muporo tí òun náà jẹ́ SAN agbẹjọ́rò fún Nafiu Gombe ní kí ilé-ẹjọ́ tó ga jùlọ yìí dá ẹjọ́ mákìnnú kí wọ́n sì faramọ́ ohun tí àwọn adájọ́ tó ti dájọ́ tẹ́lẹ̀ náà dá, nítorí ọ̀rọ̀ tí David Mark sáré lọ sí kóòtù lé lórí kò kàn án rárá. ẹjọ́ tí kò yẹ kó pè ló lọ pè nílé ẹjọ́, ìyẹn ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. àti pé bí wọ́n ṣe pé òun náà gbà pé ọ̀rọ̀ àárín ẹgbẹ́ òṣèlú lásán ni, kí ló dé tó sáré lọ sílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn? ṣé ní tòdodo adájọ́ Nwite ló fẹ́ dájọ́? ṣé òun ni wọ́n gbé ẹjọ́ lọ síwájú ẹ̀? àmọ́ Mark kò jẹ́ kó tí ìbẹ̀rẹ̀ ẹjọ́ náà tó fi sáré lọ sí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó ní wọn ò gbọ́dọ̀ jẹ́ kí Nwite dájọ́. ìyẹn ni ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ṣe kángi mọ́ lẹ́yìn ọrùn tí wọ́n ní ẹjọ́ tó wá ṣe yìí àsìkò ẹ̀ kò tí ì tó, kò yẹ kó pe ẹjọ́ náà. kò ṣe dúró kí adájọ́ tí wọ́n gbé ẹjọ́ síwájú ẹ̀ dájọ́ náà. ohun tó sì jẹ́ kí wọ́n ta á lójì rèé, wọ́n ní kó sanwó ìtanràn kíákíá. ohun tí àwọn méjèèjì sì ń jà sí lórí nìyẹn, tí lọ́ọ̀yà kan ní kí wọ́n gba ti David Mark, tí èkejì sì ní ti Bala Gombe ní kí àwọn adájọ́ yìí wò ṣe fún un. lẹ́yìn tí wọ́n wá ro gbogbo ẹjọ́ wọn tán, adájọ́ Garuba ní àwọn ti gbọ́ o, àwọn ti gbọ́ ohun tí ọ̀tún wí, àwọn sì ti gbọ́ ọ̀rọ̀ tí òsì náà sọ, kí wọ́n máa lọ sílé, àwọn yóò fi ọjọ́ ìdájọ́ ránṣẹ́ sí wọn, lọ́jọ́ náà ni wọn yóò sì wá àti àwọn oníbàárà wọn gbogbo. bẹ́ẹ̀ ni wọ́n ṣe kóòtù tí gbogbo olùjẹ́jọ́ àti olùpẹ̀jọ́ dìde títí lórí àwọn èrò òwòrán tí kálukú sì gba ilé ẹ̀ lọ. ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò lọ bẹ́ẹ̀ fáwọn aṣáájú ADC, wọ́n sì ń ṣe oríṣiríṣi ìpàdé lọ́wọ́, nítorí lẹ́yìn ọ̀la kò sí ẹni tí yóò lè fi orúkọ ẹgbẹ́ òṣèlú kankan tàbí àwọn adarí ẹgbẹ́ náà ránṣẹ́ sí INEC. ọ̀la sáà ní ọjọ́ 23 oṣù kẹrin, ọjọ́ tí INEC sì ní kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú fi orúkọ àwọn ọmọ ẹgbẹ́ àti adarí ẹgbẹ́ wọn ránṣẹ́ rèé. bí ọjọ́ yìí bá ti kọjá, yóò ṣòro kí wọ́n tó lè fi orúkọ kankan ránṣẹ́ mọ́. èyí náà ni yóò sì mú ṣòro fún àwọn aṣáájú ADC láti sáré gba inú ẹgbẹ́ òṣèlú míì lọ, torí bí wọn kò bá ti lọ sínú ẹgbẹ́ òṣèlú míì títí dọ̀la tí wọn kò sì fi orúkọ ránṣẹ́, àjẹ́ pé níbi tí wọ́n fẹ́ sùn sí lẹ́nìkan ti tẹ́mọ sí yìí, ọ̀rọ̀ náà kò sì ní rọrùn fún wọn. ẹgbẹ́ òṣèlú wo ni wọ́n fẹ́ sáré lọ láàrin ọjọ́ kan sí kejì yìí? àfi kí wọ́n fi gbogbo ara jà kí ẹgbẹ́ ADC yìí bọ́ sí wọn lọ́wọ́ o. nítorí ẹ̀ ní ìjà náà sì ṣe fẹ́ di ìjà àjàkú akátá, torí ohun tó bá fọ́ni lójú àfi kó fọ̀nà hàn ni o. Ọláìwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àwọn ADC wò pẹ̀lú ẹjọ́ wọn tó wà nílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa, tó sì ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú déédé àkókò yìí o.